Assalamualaikum warahmatullahi wabarakatuh. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق القاتم من سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Lópẹ́ ní ọwọ́ Ọlọ́run àti ají fún àlewà Muhammad sallallahu alaihi wasallam àti tó fáwọn gèyàzá wa kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó má sá ọgbọ̀ ẹ̀kọ́ wa ẹ̀rí tán bẹnu àsàlátù tá a ṣe yìí kó máa jẹ́ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo mùsùlùmí ayé àpò ojúmọ́ ó kọ́ mi ò yí padà èmi ní Abdul Mumin Adégbọlá Sópọ̀tọ̀ olórí ẹbí tí àmì Adégbọlá Sópọ̀tọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èèyàn ń sẹ̀sẹ̀ orí social media ojú tì yín o Evangelist Adéifá Ìwàlẹ́sìn ojú tì ọ́ o ojú ti gbogbo yín o kí ló kọ rẹ̀ ń tiẹ̀ Ajínrere Ìṣẹ̀ṣe ojú tì yín o ìpínlẹ̀ ọ̀rọ̀ ojú tì yín o yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọ̀ké yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ọ̀bí yín ẹbí tiwa tẹ́ fẹ́ dàrú ẹbí tiwa ti tó àwọn ti reconcile padà o inú ẹbí tiwa kò sí jà kò sí ta mọ́ o a sì yanjú ọ̀rọ̀ wa o èso yín tẹ́ lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ èso yín ti padà sí yín o àwa ti yanjú ọ̀rọ̀ ẹbí wa kò sí jà kankan mọ́ o kò sí jà kò sí ta mọ́ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n ní ìdílé tí bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò sí dàgbà ọmọ àlè àárín wa ọlọ́wọ́ ajọ́ ẹ̀yìn ọmọ àlè Yorùbá yòókù yẹn ẹjọ́ ń sorúkọ káàkiri ìràwọ̀ ajé yìí pé ẹ̀yin lẹ́bí ẹ̀ máa débẹ̀ lẹ́bí rú ìpínlẹ̀ ayé ló ń ṣẹ̀ṣe ìṣẹ̀ṣe orí wo lẹ́ ń ṣe ìṣẹ̀ṣe orí ibú lẹ́ ń ṣe orí ibú lẹ́ ń ṣe kò kí ṣe ìṣẹ̀ṣe ojú gbá mi tì fún yín gan pẹ́jọ́ ọmọ Yorùbá ọmọ Yorùbá sì lẹ́yìn sá àwa ń kọ́ fún yẹn ń parẹ́ à ń kọ́ fún yẹn ń parẹ́ ẹ fẹ́ mẹ́bí tiwa ẹ fẹ́ dàrú Ọlọ́run ti jù yín lọ o ẹbí tiwa ti tó àwa ti dọ̀kan padà o àwa ti dẹyọ kan padà o kódà gan pa ẹran tẹ ẹsùn mọ́lẹ̀ okùn ti tú Abdulaziz tẹ ẹsùn mọ́lẹ̀ a ti já okùn ẹ̀gbà kó lọ́wọ́ yín pátápátá ojú tì yín yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ yọ̀ké yọ̀kọ̀lú kọ̀ wá tán bí Abdulaziz tẹ ọmọ ìtọrọ àforíjì ó ti kó lọ́dọ̀ yín pátápátá àwa ti gbà kó lọ́dọ̀ yín àti ọfín pa a máa gbà lọ́wọ́ yín àyè ti gbà á àti tú okùn kó lọ́rùn rẹ̀ ṣe é gbọ́ ẹ ti dín kan báyìí ẹ ti dín kan o ẹ bá sọ fún yín pé ajura wa lọ ti jàkadì kọ́ ẹ gbé yípa tàbá tó ń jìjàkadì àbá tó ń mẹ́kẹ̀ ẹni sì pa mí Adéifá ìwọ ló gbé fàjẹlẹ̀ èmi yóò lóko ojú ọkùnrin rẹ̀ ó fẹ́ la náà ni àbí nípa àti àyànjọ ń sọ ẹ̀yẹ obìnrin lọ́wọ́ àṣìṣe ni ẹgbẹ́ ń bí gbó ẹ lọ bèrè mi lọ́wọ́ fọ̀tò ẹ bèrè mi lọ́wọ́ ọdún àwọn yẹn gan èmi jẹ́gbẹ́ ẹ̀yìn ni ìwọ da fún apalẹ̀ èmi wá yọjú ọ fún ọpá ọpọlọpọ ọpá ẹ̀fẹ́ la náà ni ọdún for your information o wàláì o lè da ẹfá kó rí ìbílíjọ kan pa láìláì òbí kan ẹni tó ń wò yìí aláìsí ni o ẹni tó ń wò yìí rárá kò sí o kò sí ẹni tó ń jẹ ẹni tó ń wò yìí o kò sí bí kankan o la ilaha illallah kò sí ẹni tó ń la ilaha illallah lábàjí o illallah ẹni tó ń jẹ bàjí Ọlọ́run kan ní ń bẹ tó bá ń da ẹfá rẹ ọba ń lọ fún ẹfá rẹ lẹ́ẹ̀mẹwàá o lè rí bàjí òbí pọ́ pàjí òsì lára bàjí òdi fàánà àti pẹ́ mímí ó di fàánà àti pé bọ́ bá ń da ọ fipá lẹ́ẹ̀mí ọgbọ̀n ẹ̀ńtọ́ mọ̀ rí ń bẹ̀ ní Allah
Allah bìkan tí ń bẹ nìyẹn ọ̀pọ̀ rẹ̀ ọwá tó yẹn gbà ọ̀pọ̀ apá yẹn fẹ́ lana ni o bọ́ try ẹ̀ mọ́ o mo jẹ́ kó try ẹ̀ wọ́n download ọ̀rọ̀ fún wọn ni wọ́n bá try ọ̀pọ̀ apá yẹn máa lana ẹgbẹ́ mi gbò àbí kejì ajínrere sórí pé òòṣà rẹ̀ fọ́jú òòṣà rẹ̀ sórí pé fọ́jú lórí kó òòṣà rẹ̀ fọ́ ojú ẹ̀ ti fọ́ dànù kò yẹ kó yẹ ti fọ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ni kò sí tó ń dáhùn òòṣà yẹn ni that is the truth àwọn òòṣà tẹ gbẹ́mí lẹ́dẹ̀ẹ́ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ that is the truth whether you want to whether you don't like it or not you believe it or not it doesn't matter they are not exist kò kí ẹ bóyá pé ọlọ́run wa ń bẹ àwọn òòṣà yẹn náà wà ń bẹ ọlọ́run wa já àwọn òòṣà yẹn irọ́ pátá gbogbo àwọn òòṣà yẹn yẹn wọ́n sí they are not exist Ògún is not exist Ṣàngó is not exist Ọ̀rúnmìlà is not exist wọ́n sí rárá lá wọ́n sí ilá Allah ọlọ́run nìkan ló ń bẹ Allah nìkan ló ń bẹ get it to your score get it to your score kò sí àwọn tẹ́ ń pè yẹn àwọn tẹ́ ń pè lẹ́yìn Allah yẹn wọ́n sí they are not exist at all lọ́dà yìí pé bóyá la ilaha illallah kọ̀sọ́bà kan fọ́ ara kọ̀sọ́bà kan àfọlọ́run kọ́ ni la ilaha illallah ètò wà ní pé kò sí nǹkan kan àfọlọ́run kò sí nǹkan kan àfọlọ́run àwọn tẹ́ ń pè yẹn wọn they are not exist ó náà lòye wọn jẹ yín because road ni wọn sí rárá tí wọ́n yẹ kí wọ́n wà ní ìwọ fẹ́ download ọ̀rọ̀ fún rílé wà ìwọ ajínrere ìṣẹ̀ṣe àbí kí ló pera ẹ̀ ìwọ fẹ́ download ọ̀rọ̀ fún rílé wà ọ̀sàrẹ́ wa fọ́jú kò yẹ kó rí kébì lọ fẹ́ tó ń lọ ń download ẹ̀ fún sọrí pé ọlọ́run àlá tèmi kó ju ojú àwọn mẹ́rin tó fẹ́ máa ṣe mistake sọrí pé ọlọ́run sí àlá tèmi ẹ ló ń bẹ àwọn tẹ́yìn ń pè lẹ́yìn ọlọ́yẹ wọn sí rárá ẹ kí wọ́n wà ní ẹ kí wọ́n sọ fún yín pé voice note mo fẹ́ send yìí o àbájí ò mọ̀ máa ń send ẹ̀ sí kí n máa ṣe rere wà sori àwa ọwọ́ sáyé lọ delete ẹ̀ nígbà tí wọ́n rẹ̀ kéékèèké ẹ báyìí lọ tó ń gọ́tù in this 21st century ẹ̀mẹ́sì tó ti sẹ́ni láti bí ọjọ́ márùn-ún àwa tó àṣírí ẹ̀fọ́ wa lọ ń delete ẹ̀ ọmọ gan pọ̀ o ajínrere wọ́n fọ ohun fọmẹ́sítọ̀ ẹbí tí wá ti tó kò sógun wọn kò sọ́tọ̀ ìmọ̀nú ẹbí tí wá o àti dọ̀yọ̀ kan o pẹ̀lú ògo Ọlọ́run àbùlà àṣìṣe náà àti já kó lọ́wọ́ yẹn pátì yọ̀kọ̀lú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sẹ́lẹ̀ ọkọ yọ̀kọ̀lú kò wá tán bí ọbí yín ẹ̀yin oúnjẹ ọbí yín lẹ́ẹ̀kan sí bọ́lá rọ̀bí kàbí sátẹ̀ àmọ́ yá sí fún náà wàsálàmù hálàlùmùrùsẹ̀lẹ̀ náà wàhálà